ti sọ fún wa ní apá kínní ìtàn yìí ewúrẹ́ ni tí Ògúnmọ́lá jẹ́ àti bí Ògúnmọ́lá ṣe délùú Ìbàdàn. Mo jẹ́ kó yé wa ní apá kejì pé nígbà tí Ògúnmọ́lá wọ̀lú Ìbàdàn wá ó gbọ́ ọ̀dọ̀ Ìbà Olúyọ̀lé lọ. Ìbà Olúyọ̀lé Ìbà nílé Ìbà lóko ẹni tán ní kó mọ́ wọ̀ Ìbàdàn tó bá tẹ̀lé kù ọ́ wọ̀lú. Ti jẹ́ kó yé wa wípé lẹ́yìn ìgbà tí Ògúnmọ́lá lọ sí ilé Olúyọ̀lé tó sì kọ̀ láti gbé ní àgbàlá Ìbà Olúyọ̀lé ó lọ sí ọ̀dọ̀ Ọ̀dẹ́yìnlọ Ìbàdàn jagunjagun alágbára tó ṣẹ́gun àwọn Fúlàní nílùú Ìlọrin tí ìtàn sì lè gbàgbé Ọ̀dẹ́yìnlọ títí láìláì. Ìtàn Ọ̀dẹ́yìnlọ àti Olúyọ̀lé ń bọ̀ dẹ̀dẹ̀ ẹ máa bá mi bọ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí Ògúnmọ́lá ti wà nílùú Ìbàdàn tó ń tìyàwó àti àwọn ọmọ tí wọn kò tí ì ní pàtó ibi tí wọ́n ń gbé, báyìí ni Ògúnmọ́lá padà lọ bá Ìbà Olúyọ̀lé pé Ìbà Olúyọ̀lé dákun ẹ yọ̀ǹda orí òkè tí mo wọ̀ níwájú ilé yìí fún mi kí n máa gbé bẹ́ẹ̀. Ìbà Olúyọ̀lé wí fún Ògúnmọ́lá pé orí òkè tó ń wọn àtàrí àjànàkú ni kì í ṣe ọlọ́mọdé nítorí pé àwọn ẹranko abìjà ni wọ́n forí òkè tó ń wọ̀ yìí ṣe bùgbé. Báyìí ni Ògúnmọ́lá dá Olúyọ̀lé lóhùn wípé Olúyọ̀lé kò síwú lóko àfi gèrè àparò. Báyìí ni Olúyọ̀lé yọ̀ǹda orí òkè táwọn yìí fún Ògúnmọ́lá láti máa gbé bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó àti àwọn ọmọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹranko ni Ògúnmọ́lá jà lórí òkè tá a mọ̀ sí kìnìún olólàjù. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ ẹranko ẹ̀fọ̀n, àmọ̀tẹ́kùn, gbogbo àwọn ẹranko abìjà pátápátá ni Ògúnmọ́lá bájà tó sì lé àwọn ẹranko náà dànù. Ó pa nínú wọn tí àwọn ẹranko náà sì fi orí òkè náà sílẹ̀ fún Ògúnmọ́lá. Èyí jẹ́ kàyéfì àkọ́kọ́ fún Ìbà Olúyọ̀lé àti gbogbo àwọn tí wọ́n gbé ní agbègbè ìlú Ìbàdàn lásìkò ìgbà tí à ń wòye. Báyìí ni Ògúnmọ́lá ṣe bẹ̀rẹ̀ sí ní dífá fún àwọn jagunjagun tí wọ́n bá fẹ́ lọ sójú ogun, àwọn tí wọ́n lórúkọ nílẹ̀ Ìbàdàn. Èyí ni Ògúnmọ́lá wò lọ́jọ́ kan pé ó tó kóun náà ṣe kìnnì kóun náà ṣe bí akin. Àwọn tó wọ́n ń ṣògo fún tí wọ́n sì ń lọ sójú ogun tó ń dífá fún tí wọ́n ń kẹ́rù tán kẹ́rù bọ̀ lójú ogun, bó náà bá dira ogun tó náà bẹ̀rẹ̀ sí ní lójú ogun ó náà mọ kẹ́rù bọ̀ wá látọjú ogun. Ẹ̀gbọ́n kí ló gbé Ògúnmọ́lá dé ìlú Ìjàyè tí Kúrúnmí fi dé Ògúnmọ́lá mọ́lẹ̀ tán fún Ògúnmọ́lá ní eérú àti èrí jẹ nílùú Ìjàyè. Ẹ̀gbọ́n ta ni alágbára tá ń pè ní ààrẹ Kúrúnmí Ìjàyè? Bó gángan ni Ògúnmọ́lá ṣe jàjàbọ́ nílùú Ìjàyè lọ́wọ́ ààrẹ Kúrúnmí. Ẹ bá mi fọ́lọ̀ péjì bóyá fún ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí wọ́n ń wo ìkànnì Ojútólé Yorùbá TV. Bá mi fọ́lọ̀ péjì Ojútólé Yorùbá TV lórí YouTube náà Ojútólé Yorùbá TV. A tún pàdé láìpẹ́ ní apá kẹrin. Mò ń bọ̀.